bó tilẹ̀ jẹ́ pé láti nǹkan bí ọdún méjì sẹ́yìn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń fi àwòrán náà síta nínú àwòrán gbajúgbajà olórin fújì ní Alhaji Wasiu Alabi Ọdẹ́tọ́lá tí ó gbayé mọ̀ sí Pasuma tàbí ọ̀gá ńlá fújì. Bó tilẹ̀ jẹ́ pé bí ọjọ́ méjì sẹ́yìn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń fi àwòrán náà síta, ṣùgbọ́n tó jẹ́ pé síwájú ìgbà náà iléeṣẹ́ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ló kọ́kọ́ fàwòrán ọ̀hún síta, pàápàá lórí ẹ̀rọ ayélujára Facebook wa tó ń jẹ́ Yorùbá Tòótọ́, nípa bí Pasuma àti ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Èkó gómìnà Olúṣọlá Babájídé Sanwó-Olú bí wọ́n ṣe pàdé ní ìlú Atlanta, Georgia, èyí lórílẹ̀‐èdè Amẹ́ríkà, tó sì jẹ́ pé nǹkan tí àwọn olólùfẹ́ Pasuma tí ò yé wọn tó sì ń béèrè tí wọn rẹ́ni dá wọn lóhùn òun ni wípé ṣé Sanwó-Olú ló lọ kí Pasuma ní ilé ẹ̀tùtù tó ṣẹ̀ṣẹ̀ ṣí sí ìlú Atlanta, Georgia. Ṣùgbọ́n tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ yóò láǹfààní láti mú ìdáhùn wá sórí eléyìí àti nǹkan tó ṣẹlẹ̀ tí Pasuma àti Sanwó-Olú tí wọ́n fi pàdé. Nínú àwòrán tó gba orí ẹ̀rọ ayélujára náà, ìní Pasuma àti gbajúgbajà àfáà ilẹ̀ Yorùbá ní Sheikh Jamiu Sanusi ẹni tí ó gbayé mọ̀ sí Àmì Ọlọ́run iná ti wà pẹ̀lú Sanwó-Olú. Bẹ́ẹ̀ ni amúgbálẹ́gbẹ̀ẹ́ Sanwó-Olú ìyẹn olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ àṣà ìyẹn Special Assistant on Culture and Tourism to the Governor ìyẹn ọ̀gbẹ́ni Idris Arẹ́gbẹ́ṣọlá lòun náà wà níbẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú báwọn kan ṣe ń sọ pé bóyá Sanwó-Olú náà ò lọ bá Pasuma sí ilé ẹ̀, ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ o. Ìpàdé kan ní Sanwó-Olú lọ fún lórílẹ̀‐èdè Amẹ́ríkà, Pasuma gan ló sì lọ wá ibi tí Sanwó-Olú wà láti lọ ṣàbẹ̀wò sí, kì í ṣe pé Sanwó-Olú wá sí ilé Pasuma rárá. Ẹ rántí pé lọ́sẹ̀ tí ó kọjá ó ní Pasuma ló ṣí ilé àwòṣífìlà tó ṣẹ̀ṣẹ̀ rà ní ìlú Atlanta, Georgia lórílẹ̀‐èdè Amẹ́ríkà, èyí tó fa ariwo dùnú àti ayọ̀ láàrin àwọn olólùfẹ́. Ó sì jẹ́ pé níṣe ni àwọn olólùfẹ́ náà ń fọ̀rọ̀ ìyẹn gan tó ń fi gbogbo àwọn ọ̀tá Pasuma tí wọ́n fi wọ́n ṣe ẹlẹ́yà gidigidi. Ṣá o, ní báyìí nígbà tí àwọn èèyàn tó wá rí Sanwó-Olú àti Pasuma ní ìlú Atlanta, Georgia, níṣe làwọn kan sọ pé Sanwó-Olú náà ó lọ bá olóríire yọ̀ ni o, àti wípé ó lọ kí Pasuma sí ilé ẹ̀ ni. Ṣá o, òótọ́ ọ̀rọ̀ tó wà níbẹ̀ ó ní pé Sanwó-Olú ò lọ kí Pasuma nílẹ̀ o. Sanwó-Olú ti wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà láti nǹkan bí ọ̀sẹ̀ kan sẹ́yìn báyìí fún àwọn ìpàdé pàtàkì kan tí ó ṣe ìlú Èkó láǹfààní, pàápàá àwọn ìpàdé bíi Nigeria Policy and Trade Forum èyí tí ó ṣe tó náà wà níbẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá. Bẹ́ẹ̀ ló ti ṣe àwọn ìpàdé míì kó tó darapọ̀ mọ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí Sẹ́nẹ́tọ̀ Kashim Shettima níbi ìpàdé àwọn àjọ àgbáyé United Nations General Assembly. Bẹ́ẹ̀ la gbọ́ pé bí wọ́n ṣe ta Pasuma lólobó ìpè Sanwó-Olú wà ní ìlú Atlanta tó ra ilé sí, ẹni òun àti Sheikh Àmì Ọlọ́run ni wọ́n jọ kọ́wọ̀ọ́rìn láti lọ kí gómìnà.